yanjú èbúrẹ́ ẹgbẹ́ mi o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé o. Báwo lójú ọjọ́ lọ́dọ̀ ọ̀dà yín, ọ̀dẹ̀ ọ̀dà bí? Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Mo kí ọmọ Yorùbá tí ń bẹ lókè òkun àtọmọ Yorùbá tí ń bẹ nísàlẹ̀ ọ̀sà, nígbèrè ọ̀sà. Bákan náà mo kí ẹni tí kì í ṣe lédè Yorùbá ṣùgbọ́n tọ́lọ́run fún létí inú tó gbọ́ èdè Yorùbá. Ọ̀yá ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ àjọ kẹ́kọ̀ọ́ látara dúkìá Ọlọ́run. Mo jẹ́ kó yé wa yí pé àwọn dúkìá tọ́lọ́run fún wa yìí kò gbowó lọ́wọ́ wa, kò sì gbẹ̀bùn kankan ju ká máa dúpẹ́ fún un lọ. Nínú àwọn fídíò wa kan mo ti jẹ́ kó yé wa yí pé àwọn ẹ̀dá kan bẹ wọ́n ń gbénú omi, wọ́n ń ṣayé wọn bẹ̀. Àwọn ẹ̀dá kan sì bẹ wọ́n ń gbókò èèpẹ̀, à ń ṣayé wa ń bẹ̀. Àwọn ẹ̀dá kan náà ń bẹ nínú afẹ́fẹ́. Bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀dá kan wọ́n ń bẹ nínú oòrùn tàbí nínú iná táwọn náà ń sọ láti wọ́n ń bẹ̀. Ẹ rí pé wọ́n á máa kí olókun, wọ́n á ní olókun àwòyè, wọ́n á sì pè é ní alágbo àwòyè. Kí ni ìdí tólókun fi ń jẹ́ alágbo àwòyè? Gbogbo omi àwòyè ni. Ó gbà pé gbogbo omi làwòyè. A bá ṣe wàhálà títí títọ́rẹ́ ọkọ̀ yẹ ń bomi ara jàre kárọ̀ náà. Sọpọ́dé ní. Tára rí ọ̀bá yá, wọ́n bá gbé ọ̀rọ̀ síbítù, wọ́n á ní ẹ̀fà mi sí i la. Wọ́n ní bóun ní ṣe rí, ara mi yá gá. Tọ́ọ̀bù bá ń gbé ọ wàràwàrà, tọ́ọ̀ bá rí mi mú bóun lára rí ó sì rí ara rí ọ wálé. Bí kìnnìkan bá sẹ́nìkan bá yá gbọ́n kùtì wà náà bomi sí i la. Abomisí láwo bẹ́ẹ̀ lọ. Àbí kájá ìwé jágbò ká fi kí àgbo. Ipa tó mi ń kónú ayé gbogbo wa kì í ṣe kékeré. Lára àwọn dúkìá tí ń bẹ nínú odò pàápàá nínú òkun, eléyìí la kọ mẹ́nubà ń bẹ ká tó máa tẹ̀síwájú. Ẹ wo kíní funfun yìí, ẹ rí i pé gẹ́gẹ́ bá wòrán yìí ṣe gbé jáde pé nínú odò òun ló wà, inú odò ní í wà. Òkun a máa gbá síta, a sì rí nínú yẹ̀pẹ̀ olókun. Ara àwọn dúkìá ní òkun lélẹ́yìí tọ́lọ́run fi ṣèwòsàn fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn. Tí a bá dé àwọn tí wọ́n sábà sin olókun, bí ẹ bá dé ojúbọ ibi tí wọ́n ti ń sin olókun, ẹ bá fòfó òkun yìí, ẹ bá ń bẹ̀. Kí wàá ní fòfó òkun yìí wúlò fún gbogbo ẹ̀dẹ́ ènìyàn? Iṣẹ́ rẹ̀ ò kéré o, wá gbọ́. Obìnrin míì ti wà ní ọkọ látọjọ́ tó ti pẹ́ tí ń wojú Olúwa, tó jẹ́ pé ń tọrọ kí ọlẹ̀ ayọ̀ sọ nù òun, ó ti lo gbá ọ̀làwó ojú kan náà ni. Ṣebílé ọmọ yìí ọ̀rẹ́ ọ̀bàjẹ́, àtọ̀ ọkọ rẹ̀ ó sì dúró gẹ́gẹ́, àtọ̀ ọkọ rẹ̀ ò dínkù, lọ́ọ́ lo iṣẹ́ tí wọ́n fún ọ yìí. Báwo ni iṣẹ́ ọ̀hún ṣe lọ? Bí àṣà àwọn èèyàn mi ní Kútọ̀nù, wọn ní báwo ló ṣe lọ gbà? Báwo là á ti ṣe? Ẹ lọ wá ìkòkò, ẹ lè wá pọ́ọ̀tì. Pọ́ọ̀tì tẹ́ ẹ bá wá yìí, ẹ fọnú ẹ̀ dáadáa. Ẹ ṣe kí ni mo pè é? Ẹ fọ̀ nínú dáadáa. Tẹ́ bá ti wá fọnú ẹ̀ dáadáa, ẹ lọ wá egbò sápó tútù. Ẹ wá egbò ìpẹ̀tà tútù.
kí ṣe pa àlè lo gbígbẹ náà o kó lè tètè ṣe ohun tá a fẹ́ lásìkò ní o tó bá jẹ́ pé gbígbẹ yẹn kò gbẹ woroko jù débi pé a gbádùn tá a fẹ́ lò lára rẹ̀ ẹ lè lo gbígbẹ náà tó bá jẹ́ pé ẹ rí nítòsí. tó a wá fòfó òkun yìí òun la fi tẹ́lẹ̀ ìkòkò. Egbò kan bẹ wọ́n ń pè ní egbò tẹ̀yọ́. Egbò tẹ̀yọ́ yìí ẹ má jẹ́ ọ̀pọ̀ tọ̀rọ̀ lágbára púpọ̀. Ẹ kó o lérí fòfó òkun yìí gbogbo àwọn egbò gbogbo nǹkan kan yìí ẹ kó o lérí fòfó òkun. Egbò ifọ́n ẹgẹ kéékèèké ẹ kó o lérí ẹ̀. Egbò ṣàgéré ẹgẹ kéékèèké ẹ kó o lé lórí. Àìdán ẹ lè wá mẹ́rin ẹ lè wá márùn ẹ ṣàtìgé méjì méjì ẹ kó o lé lórí pẹ̀lú ẹ̀rùn alamọ. Ògúndé ẹ wá wá omi dúdùn ẹ mọ ohun tí wọ́n ń pè lómi dúdùn lọ́dọ̀ àwọn ológì àwọn tí wọ́n ń ta ògì ìpín ògì funfun o ògì ẹ má sì mí gbọ́ ìpín ògì bàbá o ògì funfun ni o àní sì wí ògì funfun omi ògì funfun àgbàdo tí wọ́n fi àgbàdo ṣe òun ni o ìpín ògì bàbá o ìsìnkú ti jẹ́rọ o omi yìí làwọn àfẹsí tọ́bọ̀ wá kàràǹgídá pébi tẹ́ ẹ wà ẹ rí omi ògì ẹ lo omi yómi. Omi wo làwọn bàbá wa pè ní omi yómi omi èyí tó bá wù yín ní jẹ́bẹ̀ èyíkéyìí omi là ń pè ní omi yómi. Ẹ wá omi kànga èyí tó bá mọ́ omi odò èyí tó bá mọ́ ẹ̀fì sí i. Àìjẹ́ òrùpa náà ẹ jókòó tí kẹ̀sì dáadáa tẹ bá wá ṣètàn sọ̀ kalẹ̀ síbì kan ẹ gbé díẹ̀ kalẹ̀ dáadáa síbì kan ẹ lè ṣàrò fún tí ẹ sì pé bóyá ìdílé ọmọ ayé lọ yíbọ̀ ẹ wá jò tútù arábìnrin ìyá àtọkọ rẹ̀ wọ́n jọ máa mú tí wọ́n bá mú wọn gbọ́dọ̀ ní mú ní dúró májẹ̀mú rẹ̀ ni o wọ́n wà lórí ìjókòó orí ìjókòó ni wọ́n ti máa mú tí wọ́n bá mú wọ́n gbìyànjú wọ́n máa súnmọ́ra wọn tí ilé ọmọ arábìnrin yìí ọ̀bá bàjẹ́ àtọkọ rẹ̀ kò sí láàárẹ̀ lára tí sì ń lóòdù káàdì rẹ̀ lágbára ọlọ́run ọlẹ̀ ayọ̀ yóò sọnù wọn tíṣẹ́ ìbádọ́wọ́ yín ẹ má dè é mọ́lé ẹ ṣí ààrẹ ẹjọ́ dọ́dọ̀ gbogbo ọmọ ènìyàn tí wọ́n lò ó wúlò fún wọn. Ká má gba àsìkò láàyè ẹ lọ wá fòfó olókun yìí ẹ lọ dáadáa pẹ̀lú àtàrí ẹ ti lọ tó kúnná dáadáa mo bẹ̀ yín ìyá mo sì bẹ̀ yín bàbá tí ọmọ yín ń lọ léèwé ẹ dákun àálọ pẹ̀lú ewé ìyeyè àwa sa àtúntún lọ àtúnṣà ẹ dà sínú oyin kọ́mọ yẹn ọmọ àlè bù sógì gbígbóná ó sì lè fi mu tíì ó sì lè la lásán yóò lò lálẹ́ yóò lò láàárọ̀ bọ́mọ bá tún ti sùkúù dé ẹjọ́ la ẹ má jẹ́ wọn rí bọ́ọ̀lù nílẹ̀ wọn máa gbà kí ẹ má jẹ́ ojókòó ti tẹlifíṣàn bọ́ọ̀lù gbígbá owó ni o ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwé lẹ fẹ́ kọ́kà
iṣẹ́ tẹ́ ẹ fẹ́ gbìyàn láàyò tẹ́ ẹ fẹ́ kó lò ó sí ibẹ̀ ni yóò máa lò ó sí o tó bá jọmọ tí ń kọ́ṣẹ́ ni ọba ti lò ó báyìí ìdí iṣẹ́ rẹ̀ ni kó máa lọ. tó bá jẹ́ pé ìwé lẹ fẹ́ wọn ó fi kà àbí kéwú ẹ̀jẹ̀ wọn ó jókòó tì ńlò tó báyìí ó jókòó tì ní agbára ọba ọlọ́run tí jẹ́ ọba tọmọ gbogbo ohun gbogbo yóò boost làákàyè rẹ̀ torí àwọn èèyàn wa tí ọ̀gbọ́ Gẹ̀ẹ́sì yóò bùkún làákàyè rẹ̀ yóò fẹ́ lójú dáadáa ẹ lọ dán o ẹ bà bẹ́ẹ̀ lọ́mọdé. Fòfó Olókun àṣírí tó pamọ́ sára rẹ̀ kì í ṣe kékeré o. ǹjẹ́ o mọ̀ wípé ìwọ tí nǹkan kì í bá jẹ́ lára rẹ̀ tó o bá lọ Fòfó Olókun lásán gbére fún gbogbo ohun yòówù tẹ́ ẹ bá ń fi sí yóò sì máa dáhùn Fòfó Olókun. ọṣẹ àánú ló ṣe ní fi Fòfó Olókun sí àgbo alẹ́ ló ṣe ní fi Fòfó Olókun sí àgbo àfàtò ló ṣe ní fi Fòfó Olókun sí yóò jẹ́ kí gbogbo ohun tẹ́ ẹ bá ṣe kó máa dáhùn ajẹ́gùn ni ẹ gbọ́ mi dáadáa yìí jẹ́ nǹkan máa jẹ́ Fòfó Olókun lásán tó bá mú kan lọ́ra fi sínú ẹnu pẹ̀fúmù kó máa lò ó wọ́n dẹ̀ pírèsì ọ̀sàdúrà sí ń tọ́ ọba fẹ́ kọ́ máa ṣe ọlọ́run yìí máa gbára Fòfó Olókun ṣiṣẹ́ Fòfó Òkun tó wá gbọ́ ẹni tó bá ní àrùn ọ̀gbẹ́nú Fòfó Olókun yìí ẹ gbìyànjú ẹ lè jó ẹ lè lọ ẹ kò mú yín ẹni kí ló ẹni bẹ́ẹ̀ kọ́ máa la èèyàn lè ẹni tó bá ní ọ̀sà ó fi ń da kọ́ máa fi lu ẹ̀kọ́ tútù yóò dúpẹ́ fọlọ́run yóò sì lọ ẹ̀ ń tẹ̀lé mi ẹni tó bá wá fẹ́ dẹ́kun àrùn ìtọ̀ ṣúgà tàbí ìfúnpá gíga tẹ́lẹ̀ ìbò pè ní BP tàbí ká láti àpẹ bẹ́ẹ̀ pé èèyàn fẹ́ dènà àrùn rọpárọsẹ̀ bóòlù ó ti ṣe àlùbọ́sà ayú ẹ̀gùn dáadáa ni o ẹ̀gùn dáadáa Fòfó Olókun ọdún mélòó àlódì mélòó ẹ̀gùn papọ̀ mọ́ pẹ̀lú àtàrí ẹ wá gbìyànjú kẹ wá irú ìbáàjẹ́rú pẹ̀tẹ̀ ìbáàjẹ́rú oró ẹ lọ́ papọ̀ mọ́ kẹ sá kẹ tuntun lọ kẹ tún sá ẹni tí rọpárọsẹ̀ mú ni àbẹ́yẹn fẹ́ dènà rẹ̀ ẹgbẹ̀jú ẹ máa bù ú sínú òdì gbígbóná kẹ máa lò ó láàárọ̀ lálẹ́ ìyẹn lè máa lò bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ tí a bá ń lorú nǹkan báyìí gbogbo àwọn àrùn tá a kà kalẹ̀ yóò sì jìnnà sí yẹn ní agbára ọba tíjọ́ lọ́hùn Fòfó Òkun wá gbọ́ tí èèyàn bá ní ojú ọgbẹ́ wọn rántí ń gbà náà lọ́hùn àwọn bàbá wa Fòfó Òkun yìí tó ti wà lẹ̀ wọ́n nu ojú rẹ̀ wọ́n bá ti nù dáadáa wọ́n fi Fòfó Òkun sí ìgbà tó bẹ̀ fi sí láàrin jọ́ méjì jọ́ mẹ́ta ojú egbò yóò sì gbẹ dànù Fòfó Olókun wá gbọ́ ìpìjọ síláńlá rẹ̀ kó lè bá a mọ̀ pé Ọlọ́run fún wa ní nǹkan àmọ́ yìí rẹ̀ ni. èbúrẹ́ ẹgbẹ́ mi ò ẹ̀yin lẹ lè ṣe yanjú ẹ̀yin lẹ lè ṣe yanjú ẹ̀yin lẹ lè ṣe yanjú èbúrẹ́ ẹgbẹ́ mi ò ẹ̀yin lẹ lè ṣe yanjú ọlọ́yin ló lè ṣe yanjú ẹ̀yin ló lè ṣe yanjú èbúrẹ́ ẹgbẹ́ mi ò ẹ̀yin ló lè ṣe yanjú lẹ lè ṣe yanjú ẹ̀yin lẹ lè ṣe yanjú ẹ̀yin lẹ lè ṣe yanjú èbúrẹ́ ẹgbẹ́ mi ò ẹ̀yin lẹ lè ṣe yanjú ìfà ní bẹ̀bẹ̀ sí bẹ̀bẹ̀ rẹ̀ lé ayé o.
ṣe ìpèsè láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti ní oyún. Ìgbà tá a délé ayé náà ní ilé ayé ká. Àwa délé ayé ká gbàgbé tí àwa lẹ́gbẹ́ lórí ọ̀run. Ní ìtọ́ba wá ń dàrú, wọ́n lè pọ̀ lóògùn ìyá ní ìsàwọ̀ ẹja mọ́ ọ̀rọ̀ tí tó gbogbo ala lẹ́gbẹ́ lọ́rùn. Ẹgbẹ́ látòdì ọ̀sán já ají làárọ̀ ìgbà. Èmi ọmọ yín náà ni mò ń tẹ̀síwájú Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n òun odò àgbà. Àìbámọ̀ ẹ lè fẹ́ darapọ̀ mọ́ ní WhatsApp group àbí ẹ fẹ́ ìrànlọ́wọ́ wa lórí àwọn ìtọ́jú bóyá àrùn ara àbí lórí iṣẹ́ yín àbẹ́ fẹ́ béèrè nípa ìrìn àjò yín ẹ kàn sí wa yóò ná yín lówó. Tá bá sì parí iṣẹ́ yín pé ẹ fẹ́ ká bá yín gbé fún DHL àbónímọ́tò ẹ sanwó bẹ̀ o. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń pè wá o ẹ máa ṣe sùúrù o torí mo máa ń sábà bísí púpọ̀ o ẹ máa ṣe sùúrù fún mi. Tẹ́ bá pe nọ́mbà Nàìjíríà mi tí ò lọ rárá mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni àmọ́ tẹ́ ẹ bá pè tó sọ̀rọ̀ sókè bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí mo sì wà lórílẹ̀‐èdè Nàìjíríà. ń wàá fún wa ní nọ́mbà méjì péré ṣé ní nọ́mbà méjì tí ń fi ilẹ̀ yìí èyí tí ń kọ́kọ́ fi ilẹ̀ yìí ẹ mú ọ̀dọ̀ ẹ̀ tilẹ̀kùn mọ́ ẹ má jẹ́ ọbọ̀ọ́lẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé òun kẹ́ gbámú dáadáa. Tẹ́ ẹ bá pè ipò lọ tí ń bá da yín lóhùn orí WhatsApp ní ti da yín lóhùn kẹ́ ẹ lè má bàa gbàgbé ohun tí ń bá sọ fún yín. Ǹjẹ́ gbọ́ báyìí ó yẹ mú báyìí ròyìn o +234803298 ẹ̀tún gbọ́lẹ̀ kan sí +234803298. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ̀ nọ́mbà mi pọ̀ ṣùgbọ́n èyí mo fún yín àjọ ń sún àjọ ń jí ni. Ǹjẹ́ gbọ́ dáadáa báyìí ẹ jẹ́ fún yín nítorí léde Benin +22954651928 ẹ̀tún gbọ́lẹ̀ kan sí +22954651928. Ẹ jọ̀ọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń kó fídíò mi wọ́n lọ lò lórí YouTube o pàápàá jùlọ ọkùnrin kan jẹ́ Aminu Fatai. Ẹ dákun ẹ ṣọ́ra fún wọn o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Orúkọ ara mi ni mo dá yìí o. Ṣé rí bí àwọn live fídíò mi tẹ́ ẹ̀ rí yẹn lórí YouTube àwọn fídíò tá a ti ṣe látàyè Facebook ní bí ọdún 7-5 sẹ́yìn òun ní gbogbo wọn yẹn. Ṣó ti yé dáadáa báyìí nísìn kò sì jẹ́nu ayé pé à ń bẹ ń Bàrígà láti bí ọdún 5 ò sí ń Bàrígà mọ́ o ò sí ń Bàrígà o Ìkòròdú ni mò ń gbé o ò sì ń gbé Kútọ́nù wọ́n dẹ̀ máa ń tráfù káàkiri kò sì jẹ́nu. Ẹ padà máa rí àwọn nọ́mbà wa yòókù nínú YouTube yọ̀ọ̀yọ̀ wa kò ní yí ẹ lẹ̀. Ìgbà tó wá fẹ́ jẹ́yìn WhatsApp a ní private group a sì ní public group. Public group wa ó jẹ́ 21 olómi tútù ọba ìràwọ̀ ìyẹn jẹ́ 11 life spiritual solution ìyẹn jẹ́ 10 ṣẹ̀rípò ti di 21 báyìí. Èyí tó wá kún tó jẹ́ 22 tá à ń pè ní private group owó ni wọ́n fi ń wọ ọbẹ̀ yẹn o. Ọbẹ̀ máa bèrè ìtumọ̀ àlá rẹ̀ àbáwọn sẹ́kọ̀tà ti fi sílẹ̀ ọ̀fẹ́ gbàgbọ́ yẹ lórí ẹ̀ owó ló fi wọ̀bẹ̀ 5,000 ni ó sì máa san 5,000 monthly. Àbọ̀tò ẹ̀fẹ́ béèrè iṣẹ́ mi ìta àti ẹ̀ tí ì fi sílẹ̀ tó bá jẹ́ iṣẹ́ tó dáa á fún ọ tó bá jẹ́ ohun tí wọ́n fà pa lára àní sọ̀rọ̀ débẹ̀ kò sì jẹ́nu tó ẹ̀ máa bá mi kálọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí. Àrùn kan bẹ àwọn bàbá wa ń pè ní àbí àwọn onígẹ̀ẹ́sì wọ́n ní ikọ́ asthma ikọ́ asthma ikọ́ jẹ̀fun-jẹ̀dọ̀ tí máa hó láyà
pé tó bá mú yàn kì í ṣe nǹkan gidi o kì í ṣe kí ni mo pè é kì í ṣe nǹkan gidi. Ẹ lọ wá àlùbọ́sà ayù ẹ̀gún dáadáa. Ẹ rí ẹ̀gún dáadáa ṣe. Ẹ wàá mú fòfó òkun yìí ẹ kó jọ ẹ jó. Ẹ bá wá jó tán ẹ lọ papọ̀ mọ́ ayù yìí ẹ dà á sóyin. Kẹ́ni náà máa lò ó láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Agbára ọlọ́run ó fi ṣe kòńgẹ́ fún ẹni tó bá lò yóò sì mú àrùn náà kó fún. Torí pé ọlọ́run lọ́ba àlàáfíà ìgbìyànjú ni gbogbo eléyìí ọlọ́run ó sì jẹ́ gbogbo ẹni ó bá lò kó bára dọ́gba. Ọmọ ẹlẹ́gbẹ́ wọ́n ń bu ọ wọ́n ní kí la wá dé orí òṣè sàárà tó tó ń tẹ̀lé agbára ìṣẹ́ tó ń tẹ̀lé òfin ìṣẹ̀dá rẹ̀ yìí ó tún láwọn àjẹ́ wọ́n ń dọ̀ ọ́ láàmú ó tún láwọn èèyàn wọ́n ń ṣe lára rẹ̀ kò sì sí ohun tó lò tó ṣiṣẹ́ lára rẹ̀ wá gbọ́. Ìwọ tẹ̀ ń sọmọ ẹlẹ́gbẹ́ náà o lè lò ó ṣùgbọ́n ó dáa jù fún gbogbo ìṣẹ̀dá mẹ́rẹ̀ẹ̀rin tó wà. Ẹ lọ wá fòfó olókun yìí ẹ̀gún ẹjọ́ kúnná. Kí ni wọ́n wí? Fòfó òkun ògúntúyọ̀ ajé olókun mẹ́tẹ̀ẹ̀ta pé ẹ̀gún mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ báyẹ̀ gbọ́ dáadáa. Fòfó òkun òbú òtóyọ̀ ajé olókun ẹ̀gún mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ẹ̀kọ́ sẹ́gbẹ̀ẹ́ kan. Ewé kọ́lé ọ̀rọ̀gbà tútù ewé ìkìlẹ̀ ẹ̀fìmí ṣe ẹ gbọ́ mi èèpo ọ̀bọ̀ àti igi ńlá. Ẹ ti gun ẹ wàá lọ wá ọmọ láàkúpa ọmọ èso láàpupa mẹ́rìndínlógún lẹ́wà ẹ bó èpo ara rẹ̀ kúrò tinú rẹ̀ nìkan ní ó kù ẹ kó sí ayẹ̀gún gbogbo ẹ̀ kó sí lọ́múlọ́mú ẹ wàá fọṣẹ funfun kó omi àgbọn làá fi pò ẹ kó sínú òkè funfun. Mo fi ọlọ́run ọba tó dáyé dọ́rùn tó ní ẹ̀mí mi mo fi búra fún yín ẹ máa lọ lo iṣẹ́ yìí ẹ̀ fún mi lábọ́. Tó bá ọmọ ẹlẹ́gbẹ́ ni ọ́ èèyàn dì ọ́ sínú olóhùn ọba tiẹ̀ jẹ́ kódà gan ó tún ba káàánú pé lágbájá gbà kó fi jẹun ẹ lọ́dọ̀ o. Gbogbo nǹkan tó ń wojú ó ṣiṣẹ́ lára rẹ bọ́bá ṣèyí wọ́n ń dànù bọ́bá ìtọ̀ wọ́n ń blọ́ọ̀kì ẹ̀yìn àṣírí ọ̀tá ó máa tú ni ẹ lọ́dọ̀ o. Èyí ò dúró bẹ́ẹ̀. Fòfó òkun yìí ẹ gbìyànjú ẹ wá ẹ lọ sílé lásán ẹ máa fi sínú omi wẹ̀yìn kódà ẹ lè fi sínú pàfúmù ọ̀nàlà kẹ máa fi pawọ́ yín lásán gbogbo ohun tẹ bá gbámú lọ́jọ́ yẹn ire ni àṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni àti ìdí ẹ wò mí ẹ gbà lórí fòfó òkun ibẹ̀ tìmí síta ni ẹni sọ̀rọ̀ lórí ẹ gbádùn mi yóò sùn yín. Ajẹ́gùn ni o gbogbo ògùn tẹ bá fi sí ilẹ̀ tó máa ń pèsèàfù àgbo ẹni àgbo tẹ bá fi fòfó òkun sí yóò pèsèàfù ẹ̀ fún yín. Àwọn èèyàn wa tí ọ̀gọ́gẹ́ sí ni pé yìí máa jẹ́ kí àgbo tọ́jọ́ tá a bá fi sínú àgbo ajẹ́gùn sí ni a máa jẹ́ kí nǹkan ó tètè dáhùn dáadáa. Tó orúkọ mi lẹ́ẹ̀kan sí Olókun ọmọ ẹ̀dá rẹ̀ pàpọ̀ ogún ọmọ ọ̀dọ̀ àgbà ẹgbà yìí ẹ̀mọ́ ọ̀dọ̀ ó dìjọ́ mi ọjọ́ rẹ̀ ire o. Ire kàbìtì nílé gbogbo wa o. Ẹni tó fẹ́ bá mi dànù ní kókó.